ilé mi yóò máa rọ̀ dẹ̀dẹ̀ bí àdán òwe. Ilé mi yóò máa rọ̀ dẹ̀dẹ̀ bí àdán òwe. Ilé mi yóò máa rọ̀ dẹ̀dẹ̀ bí àdán òwe. Ilé mi yóò máa rọ̀ dẹ̀dẹ̀ bí àdán òwe. Ó dọ̀wọ́ àgbà lẹ́ni yóò dọ̀wọ́ àgbà. Bákùkọ bá kọ́ láyé ẹgbẹ́ àgbàdo kò lè. Ẹ lásìkò ìsọ̀rọ̀ bẹ́ẹ̀ bá dúró sẹ́pẹ́. Ó di tírátírá. Àbí o. Ẹ ní pé ẹ rí mi àbí. Ó yà mí lẹ́nu. Cousin nìkan ló fẹ́ ṣe party so aṣọ yín ló mú. Aṣọ yẹn dẹ̀ fine. Party tí mo dẹ̀ ń sọ yìí kẹ́dẹ̀ rí àwọn èèyàn ni kò kí ń ṣèrò àwọn èèyàn máa wá bẹ̀ gan àwọn MC máa wọlé Koko Zaria máa wọlé wọ́n máa shut down so aṣọ tó ń mú lélẹ̀ so ẹ má bá mi rán aṣọ yín ní pápápá because ọ̀túnla ni party. Ọ̀túnla yìí. Ẹ má bá mi rán ní express o má lè tètè gbà. Kò sí problem mọ̀kọ́ tó ṣẹlẹ̀ express 8,000 naira ni but ọ̀túnla yìí ò possible á tó 2 weeks time kó tó ready. Are you normal? Tètè lọ. Èmi nìyẹn o. Normally tí máa rán àkàrà mo rán ó pọ̀ jù owó yẹn pọ̀ jù 1,500 naira but torí pé o ti wá jẹ́ express by me in mind máa fún ẹ ní 8,000 naira yóò máa gbé. Ṣé ti rí lọ́dọ̀ Sege mo gbọ́dọ̀ gbà lọ́tùnla. ọ̀dọ̀ Sege tẹ wá yìí express ní problem 2 weeks tí mo dá yẹn ó máa possible láti gbà so ọ̀túnla yẹn kò lè ever possible rárá lè fogun gbà wàláì kò possible rárá aṣọ yẹn fine. Sege Tailor. Sir. Be like same case dey enter your head sha. Ṣé ọmọ tó dúró síwájú ẹ ni. Ẹni sùúrù náà ẹ jẹ́ ẹ tán. Ní sùúrù then fún ẹni kọ́ni ṣọ́ọ̀tì wà bẹ́ẹ̀ sìn. Now aṣọ yìí ó máa hàn mí ó dẹ̀ máa gé ó dẹ̀ máa rán the next 1 hour máa gba aṣọ mi mo dẹ̀ ní fún ẹ ní 1 time. Ṣó ti gbọ́. Ó ti ready ẹ tán ó ti ready. Bẹ̀rẹ̀ sí ni máa hàn mí. Ó ti ready. Bí mo ṣe máa dúró rè táṣọ mi máa fi ready. 1 hour ni mo fún ẹ ó ti wà ní 55 minutes báyìí. Ẹni sùúrù mi dẹ̀ ti ní mi ìfẹ́ wá ṣọ́ọ̀bù ọkàn mi ò wá rárá. You be mumu. How many times would they tell you mumu ma? Ẹ ṣáà ní sùúrù. Àwọn ẹyẹ ló máa bẹ fà tẹ̀tẹ̀lẹ̀ nísìnyí àṣà ti bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ bọ̀ lékeleke tó ti bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ bọ̀. Ẹ pàṣẹ pọ̀. Láyọ̀ nǹkan ti bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ bọ̀ aṣọ mi ò ready lásán the next 1 hour ẹ dúró máa rẹ̀ jù. Ẹ má worry. máa ti rẹ̀.